بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي gbogbo ẹ̀yin àlùfáà wa ní ilẹ̀ Nàìjíríà kí Ọlọ́ba kó bá kí yín, kó bá san yín lẹ́san rẹ̀. Ọlọ́ba subhanahu wa ta'ala wọ́n pàtàkì ẹ̀yin àlùfáà lórílẹ̀, ó sì ṣe yín ní ìmọ́lẹ̀ kí Ọlọ́ba kí ó má jẹ́ kí ìmọ́lẹ̀ yín ó wọ̀ ọ̀kùn. Tí àwọn àlùfáà bá ń jà, wàhálà ni máa dálẹ̀, kò sì ní mọ lórí àwọn àlùfáà tí wọ́n ń jà. Yóò ran àwọn ọmọ kéwú yóò tún wá máa bà àárín wọn jẹ́, dípò kó jẹ́ pé kí ta'awunu 'ala al-birri wat-taqwa ṣẹlẹ̀, ìdàkejì ni ó máa ṣẹlẹ̀. Wọ́n á fi àsìkò yìí mo fi ń rọ ẹ̀yin bàbá wa àgbà, èyí tí ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ láwàní tí ó ṣẹlẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ tí òǹkàlùkù sọ wípé ìwòye tó ń kálukú rí sí, ẹ dákun mo bẹ̀ wá, ọ̀rọ̀ náà ti fẹ́ kọjá láwàní àti mọ̀pọ̀ tó wà àtẹ̀kẹ́ní àtẹ̀kejì wọ́n jọ alhamdulillah, kálukú mọ ipò tí láwàní ó ti ní ìkàkùn, kálukú ló mọ̀. Àmọ́ ká má jẹ́ kí ṣàìtọ́ọ̀nù wá bí n tí ò da, tí ó wà fa ọ̀rọ̀ tí ò da ká máa sọ síra wa. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ mímọ̀ tó jẹ́ pé ó yẹ ká rí àǹfààní ìmọ̀ lọ́dọ̀ yẹn àfáà wa, kí a jókòó lórí ẹ̀ tó wáyé kó bá ní ìdí kí a tó ṣàlàyé tí ó fi yé dáadáa. Ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ al-fiqh al-islami, ọ̀rọ̀ mímọ̀ ni, kò yẹ ṣe ń tẹ́nìkó pé bí ó ti gbọ́dọ̀ rí nì. Téèyàn bá ní bó ti gbọ́dọ̀ rí nì, tí ó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ nínú ìmọ̀, ọ̀rọ̀ ń tọ́ ọkàn jọ̀rọ̀ tiẹ̀ lásán ni. Ẹ́mbásì ní nǹkan tó jẹ́ pé ó rí bẹ́ẹ̀ tó ní ò rí bẹ́ẹ̀, tó sì jẹ́ pé ihun tó rí bẹ́ẹ̀ ni, ìtakò rẹ̀ yóò padà yé irú ẹni bẹ́ẹ̀ náà sí pé n tó ń wí ọ̀rọ̀ tó ń lásán náà ni. Ẹ̀yin àfáà wa, àwọn bàbá wa Lágbéni àtàwọn àfáà wa bàbá wa Làbíbù Lágbàjì àti gbogbo ibi tí ọ̀rọ̀ náà bá ti tẹ̀kadé, ẹ dákun mo bẹ̀ wá, ẹ jẹ́ kí a gbà fọlọ́hun, kí a yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú èyí tó lọ ń bọ yín dáadáa, táwọn èèyàn ń wò kọ́ sí lára yín lórí ẹ̀. Ká má jẹ́ kí àwọn ọmọ kéwú kí wọ́n wá di irinṣẹ́ tí yóò tọ́ wá máa lékún wàhálà. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ yẹn àfáà ni, tẹ́ẹ̀sì mọ́ bẹ́ẹ̀ tí lè sọ tí ò fi ní dá wàhálà lẹ̀. Àmọ́ ọ̀rọ̀ yìí ti kọ́lọ̀ kọ́ sáyẹ kọ́kọ́ máa jìnà sí ṣàìtọ́n ti rí sí, ó ti yé sí, ó ti ba nǹkan jẹ́ gan, níbi pé ọ̀rọ̀ tí ń wá ní àwọn abala kan kò sí mọ́ gbọ́ pé sí láwàní náà lọ́wọ́ á débi ọ̀rọ̀ báyìí. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ jẹ́ kí a lè ṣàìtọ́nù jìnà, wọn ò bá yóò ṣe àánú wa. Ọ̀rọ̀ mímọ̀ ẹ̀yin àfáà náà ló yé sí, ẹ sì jẹ́ káwọn àwọn tí ọ̀bá mọ̀ tó jẹ́ aláìmọ̀ kan kí wọ́n mọ kọ́ sí dáadáa lára yín, níbi pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí, ọ̀rọ̀ láti fẹ́ yanjú ẹ̀ ní ti ìmọ̀, tí kìí ṣe pé èyí tí ń bẹ lọ́dọ̀ mi àbí nǹkan tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé nǹkan bá ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin ẹ̀yin bàbá wa, alhamdulillah Ọlọ́run fún ní mọ̀ bẹ́ẹ̀ ti lè parí ẹ̀. Síbẹ̀ ẹ̀ rí ìjà oníjà parí, tẹ̀sí rí yanjú, alhamdulillah. Èyí tó á jẹ́ ẹ̀yin àfáà, ó yẹ kẹ́ ẹ rí ọ̀nà àlùbáríkà tẹ́ fi parí ẹ̀, tí ò ní la ọ̀rọ̀ tí ó le, ká máa sọ̀rọ̀ tí ó pé ọmọ kó bá ọmọlúwàbí ẹnìkan, àbí ká máa sọ àsọjù lẹ́yìn tó yẹ pé a wà gbé ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ìdájọ́ gan tá à ń sọ, a wà gbé lẹ̀, a máa sọ ọ̀rọ̀ míì tí ì ṣe ọ̀rọ̀ ṣẹ̀ríà. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ jẹ́ ká dá owó eléyìí dúró. Mo sì bẹ̀ wá, mo bẹ̀ yín àbá wa méjèèjì, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí ẹnìkan kọ́ dá sọ̀rọ̀ yìí mọ́. Ẹ dákun mo fi Ọlọ́run subhanahu wa ta'ala tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù, àti Ànábì sallallahu alaihi wasallam tẹ́ ń tẹ̀lé, mo fi bẹ̀ yín, ẹ dákun ẹ jẹ́ ká dá ọ̀rọ̀ náà dúró báyìí,
ká má dá ọ̀rọ̀ kankan sọ lórí ẹ̀ àfi láàrin méjèèjì náà ìkẹ́ ti máa yanjú ẹ̀. Wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ilé yìí kó sọ nípa mímọ̀ ní tó bá rí sí kó sọ fún wa àmọ́ pé ìbú tẹ́nìkan máa fi bú ẹnìkan ẹ̀dàpọ̀ àti kọjá èèyàn bá wà ti kọjá mọ́ràhálà yìí ẹ̀dàpọ̀ àsìfẹ́ káwọ́ pọ̀ mọ́ kí ó kún tó wá máa dá wàhálà alẹ̀ ní ọ̀ràn wọn máa kọ orin kan bú ẹnìkan ní àbọ̀ máa sọ̀rọ̀ òdì. Islam ò fi lè kọ́ wa ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ yín kò fi lè kọ́ yín bàbá wa lọ́ba yóò ṣàánú wa o. Allahumma salli ala Muhammad wa sallim.